oríṣi check lọ́pọ̀ láyé àwọn unnamed check àwọn check tí ò lóko ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ọ́ ní kíni o. wa husnul khuluq. a ní táwọn torí ẹ̀ gẹ́gẹ́ sọ lónìí kíni o òun náà ní ìwà rẹ̀ ṣe kíni o ọ̀dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin bàbá tí ẹ̀ ń gbọ́ mi ẹ̀yin màmá tẹ̀ ń gbọ́ mi ìwà rẹ̀ ṣe kíni o ìwà rẹ̀ di ọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o. bí a ṣe wá ń bá ètò yìí lọ ẹnikẹ́ni tó bá ní ìpolówó ọjà tó fẹ́ wà pẹ̀lú iléeṣẹ́ wa ń bì í àwọn nọ́mbà tí ẹ lè pè náà lélẹ́yìí o 09039916580 nọ́mbà iléeṣẹ́ wa nìyẹn o ṣé a fẹ́ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ wa ń bì í ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ bóyá wàásí ni àbí àwọn tó papọ̀ mọ́ Islam àbáwọn ètò míì náà ẹ máa gbé bọ̀ wá nílé iṣẹ́ wa ń bì tó dáadẹ́ ti ṣe promo gan báyìí alhamdulilayi àsìkò politician náà wà báyìí àsìkò fàlàwà báyìí ẹ máa pe nọ́mbà yẹn kí n tó pè lẹ́ẹ̀mejì sí 09039916580 ó tún kẹ̀kẹ́ sí o 09039916580 pẹ̀lú ògo tọ́lọ́mọ ẹ̀ ní kábàámọ̀ pé ẹ darapọ̀ pẹ̀lú iléeṣẹ́ wa ń bì inshallah rahman okòwò yín yóò máa lọ sókè sí o. àmín. ìgbésí ayé wa ọlọ́run yóò jí kó máa dá sí inshallah. àmín. bákan náà kí lànà ibi tún sọ níbòmí náà. وسئل عن أكثر ما يدخل الناس النار. àní kí ni ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn wá kí ni ó mú ọwọ́ náà ọlọ́run jọ ń gbé ǹdẹ àlìkìyámà. فقال. ànábì wa sọ wípé. الفم والفوج. Allahu Akbar eléyìí mà lágbára o ìní ìṣẹ̀lẹ̀ láyé tá a wà ń sìn o ó ní tí ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ náà jọ ń gbé ǹdẹ àlìkìyámà ànábì wa dá nǹkan méjì. الفم والفوج. ó ní àlìfáàmù òun náà lẹ́nu àwọn èèyàn ti fẹnu báyé jẹ́ gan gbogbo ẹni tẹ́gbẹ́ kì í sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ẹnì kankan jẹ́mọ́ má jẹ́ ní tí ó wọ náà ọlọ́njọ́ ń gbé ǹdẹ àlìkìyámà o ẹlòmíì tán nǹkan lásẹ̀nu láti fi máa gba nǹkan lọ́wọ́ èèyàn ẹ dákun ẹ já bẹ̀rù Ọlọ́run o gbogbo ẹnikẹ́ni tó bá ń ṣe báyìí láti fi tó ṣe orí ẹlòmíì láti lè fi ànábì nínú Ọlọ́run lẹ́ni yẹn ó wọ ọjọ́ ń gbé ǹdẹ àlìkìyámà èwo lẹ́lẹ́kejì bẹ́ẹ̀. wọ́lfọ́ọ̀jù ó náà tún labẹ́ abẹ́ mọ̀ ti dá nǹkan lẹ̀ torí tọ́lọ́n nítorí àjẹ́ àmú yìí náà kí ló lè tó bẹ́ẹ̀ ẹ̀ sì já bẹ̀rù Ọlọ́run ẹ mọ̀já náà wà lára àwọn tí ó wọ Ọlọ́run jọ ń gbé ǹdẹ àlìkìyámà àkọ́rí wá sí wa lónìí náà pé à ń sọ pa pé kí ni à ń pè ní dáadáa ṣíṣe èyí tẹ̀ ń gbọ́ mi tẹ́ jẹ́ director àbí directress ẹ̀yin náà ẹ já ṣe dáadáa sáwọn ọmọọṣẹ́ wa àwa tá a jẹ́ husband nínú ilé náà ẹ já ṣe dáadáa sáwọn ìyàwó wa ẹ̀yin ìyá wa náà tẹ́ jẹ́ ìyìn àbáwọn ìyàwó wa tó ń bẹ́nu ilé náà ẹ já náà ó ṣe dáadáa pẹ̀lú àwọn kíni o pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ọkọ yín nínú ilé ọlọ́run dákun mọ́sá ìgbàdúrà ẹni kọ̀ọ̀kan wa. àmín. tí a bá tún wo aya alukur'an míì tí ọlọ́run sọ nínú alukur'an ọlọ́run sọ pé wàlá tẹ̀sítẹ́wì. ilhasanatu wala sayyi'a. ọlọ́run ní kọjọ́ra wọn o wàlá ìkọjọ́ra tá a bá ń sọ pa àwọn ọlọ́run ní àwọn kan bẹ ọmọ àdánà ni wọ́n àwọn kan bẹ ọmọ náà ni wọ́n ọlọ́run ní àlè fi wọ́n wéra wọn bẹ́ẹ̀ náà ní dáadáa ṣíṣe àti láburú ṣíṣe ọlọ́run láà lè fi jọra wọn lábẹ́ bẹ́ẹ̀ náà tí a bá tún sọ pa pé à ń sọ pa àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan o mò ń sọ pa iléeṣẹ́ ní ìsọpá àlùkòrán lọ sọ o mò ń sọ pa àwọn iléeṣẹ́ ní o iléeṣẹ́ tó gbajúgbajà láyé tá a wà ń sìn tí wọ́n ń gbọ́ káàkiri àgbáńlá ìrí ni 96.1 FM kò tí ì sí iléeṣẹ́ tó dàbí ẹ̀ tó ti bá alihamudulilayi gbogbo ẹnu la fi sọ tẹ́ bá lọ wo kò síbi tá a fẹ́ ń léeṣẹ́ sí alihamudulilayi ọlọ́mọdé kó bàjẹ́ láyé. àmín. tó bá rí bẹ́ẹ̀ náà ọlọ́run á dàn pé a'udhu billahi minash shaytanir rajim. àbá mi dákọ̀ ọ̀rọ̀ fàájẹ̀ torí pé kò sásìkò mọ́ a wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run níbi lábúrò ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni kàlákà ẹ dákun gbogbo àwa tí a wá fẹ́ béèrè nọ́mbà tí ẹ pè wá sí òun náà ní studio line wa òun náà ní 09039916580 tàbí kẹ́ ẹ pé 09056969961
gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ ṣe ìpolówó ọjà iléeṣẹ́ ni ilé ẹ̀kọ́ ni dákọ̀ ẹ jẹ́ ká máa bọ̀ ní iléeṣẹ́ wa yìí ìrì 96.1 tàbí kẹ́ ẹ wá wa lórí Facebook ẹ máa bá wa ń bẹ̀ inshallah rahman nọ́mbà tẹ́ ẹ máa kó tó jẹ́ studio line òun náà ni 09056969961 tàbí kí ẹ pè 09039916580 pẹ̀lú ògo tọlọ́run ìdòwò papọ̀ yín pẹ̀lú wa ẹ ò ní kábàámọ̀ burúkú inshallah. Àmín. tọ́lọ́run sọ fún aná al-Qur'an. Bismillahir Rahmanir Rahim. àwọn abẹ́rẹ́ pẹ̀lú kọ́ ọba Allah.